tí kẹ bá ṣe yẹn ńkọ́ ọ̀dà ní sí mò ń wá owó tí ń bá mò ń wáyàwó ihun tí a rí yìí ìgbà wo lẹ máa ń ṣe ẹ̀ẹ̀kan ìgbọ́báwì ni àbí ẹ̀ẹ̀kan lọ́dún àbí gbàkúgbà ọdọọdún lẹ máa ń ṣe. ọ̀dà kí lẹ fẹ́ kí ìjọba tàbáwọn aráàlú láti lè fi ràn yín lọ́wọ́ fún dàgbàsókè kiri. wọ́n lè kọ́lé lé lórí tí wọ́n kọ́lé lé lórí. ọ̀dà ọlọ́wọ́ bá wa ṣe bí yẹ́ ìṣèwà ìmú ẹ̀ lè kún bẹ́ẹ̀ kì í jẹ́ nísì. èmi kí n béèrè ṣé wọ́n ló ń béèrè ni. ìyá láti tẹ jágbọ́ ìyàbẹ́ ni o. a sì tún ẹgbẹ́ òtí ìyá sọ o ẹ farabalẹ̀ gbọ́ o wọ́n ní ìyá ní ọmọ àwọn kan ń bẹ táwọn bá ń ṣe kinní yìí yọ́ máa yẹ̀ yìí yọ́ sọ pé òun ò ṣe ọwọ́ àdàgbà ọlọ́ọ̀lẹ́ ọkọ kò rọ́mọ bí wọ́n wá ní òòṣà kan bẹ́ẹ̀nú ilé wọn tí wọ́n ń pè lẹ́rùngùn ọlọ́bọ ọlọ́lọ́hun ọ̀lọ́ ọdún kìíní ọdún kejì ọdún kẹta nígbà ọ̀yá ọjọ́ ń lọ ọ̀sàwà kò mú oṣù yẹn jẹ tọ́lọ́run fi gba àdúrà rẹ̀ ẹ̀rí pé ìmùsùlùmí nílé ìpàgbó ọjọ́ ìké ògbó àmì ọlọ́run ni ọjọ́ ìké ògbó mo kí gbogbo àwa tí à ń wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa wò wá tẹ́ sì lè máa gbóhùn wá káàkiri sí ìlú àgbáyé. Gẹ́gẹ́ bí a ṣe ń pòkìkí ẹ̀ fún wa láti bí ọjọ́ mélòó kan, ìlú Ìpàpólẹ̀ la wà ní Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Aare Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Nígbà tá a wà ní ààfin ní àná pẹ̀lú kábíyèsí mo sì fìlà fún orí adé o. ẹlẹ́yin kó wọ́n mú ẹnu bà Lametameta níbi tí a wà lọ́dọ̀ àwọn ìyá wa bó jẹ́ ṣe pé ìgbà táwa fi ń palẹ̀ mọ́ nílé ìtura tí a wà láti àná a ti rí i pé ó ti là á sí mẹ́ta gẹ́gẹ́ ìgbà tí adébí àti bá a rí pé ìyẹn lélẹ̀ irú tí ojú tó lé mọ́ wá lò ẹ má fún ojú tó lé jẹ́ ń bẹ̀ o láti báyìí. ẹ̀yin màmá wa a kí wa o a kú ìṣẹ̀ṣe ó ń jẹ́ ìgbà àkọ́kọ́ táwọn ó gbọ́ nípa màmá wa kí lorúkọ ibi tí a wà àti kí lorúkọ ẹni tí a ń ṣe gan. Ẹrùgùn ní agbọmọyàbá nílé ìbá ní Ìpàpó. Ìyá wa ṣé kìí ṣe wípé ọgbọ́n lè dá sí wípé kàn fi ọ̀bẹ àbí wọ́n máa ń fi ìgbálẹ̀ pín iyán fún wa kékeré tí wọ́n fi ìgbálẹ̀ là bó ṣe rí nù. Bá sọ́dọ̀ rẹ̀ àwọn méje tó bá ti là báyìí wọ́n máa gbé wọ́n máa lọ jẹ́. Láwọn èèyàn fẹ́.
kì í ṣe pé tọ́ba ti ṣe tọ́ba yà á wà lọ dànù ojú ẹ̀yin mọ̀mọ́ wa gẹ́gẹ́ bí ẹ ṣe fi ìfọyín ó ti tó bí ọdún mélòó mọ̀ pé nǹkan tó ṣe pé bí àná àmọ́dún tó lọ lẹ́kọ̀ọ́ kó ogun ẹ̀jọ́. Ìyá wa àwọn ìta àríta ìkójọ bíi alẹ́ nílẹ̀ Yorùbá a máa ń pè lókùúta a máa ń pè ní ọba ṣé ẹ ò ti ṣẹ̀ǹbáyé náà gbogbo ẹ̀. Ariwo tí wọ́n pa ẹ máa pàṣọ. Irọ́ ẹ lọ gba spíkà wa. Tó gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa iná ni ẹgbọ́n lẹ́nu àwọn ìyá wa o ìní wípé àṣà Yorùbá ìlànà Yorùbá ẹ bá ní òmú òtó ẹrù ìwọ̀n tí ó fi tanná ilé wọn mú kí odidi ọba ìlú kí wọ́n tó sọ̀rọ̀ kí àwọn ọmọ ìlú kí wọ́n tó sọ̀rọ̀ tí àwọn èèyàn sì bá bẹ́ẹ̀ tó ṣe yí pé látọjọ́ báyé ló ti wà bẹ́ẹ̀ ìlàfí pé gbàgbà tá à ń wò wá káàkiri àgbáyé wípé àṣà wa ó di ọwọ́ wa ìtàn wa ó di ọwọ́ wa akíní ẹ̀yin ìyá wa aṣọdún òní á ṣe tẹ̀mí ìtọ́jú tó wọ́n ṣe bẹ̀rù. Tó ọyá ìyá ẹ̀bù yẹn yẹn wò. Àwọn àlejò ńkọ́. Ojú tó lẹ́kùn ti jẹ yẹn o.
Olha,